Democratic Republic of the Yorùbá, ìrìn àjò tí ó di orílẹ̀-èdè. Lónìí, Democratic Republic of the Yorùbá jẹ́ orílẹ̀-èdè aṣàkóso ara ẹni, èyí tí ó sì jẹ́ tuntun jùlọ ní ìwọ̀ oòrùn Áfíríkà. Àwa ọmọ ìbílẹ̀ Yorùbá IYP ti wà ní ilẹ̀ àjogúnbá wa tí ó jẹ́ ilẹ̀ aṣàkóso ara ẹni ilẹ̀ Yorùbá láti àtètèkọ́ṣe kí ó tó di ìgbà ìmúnisìn lábẹ́ Gẹ̀ẹ́sì, bẹ́ẹ̀ títí di àkókò tí àkójọpọ̀ tipátipá náà tún wáyé ní 514 ní èyí tí wọ́n fi so wá papọ̀ pẹ̀lú oríṣiríṣi àwọn ẹ̀yà mìíràn tí wọ́n sì pe àsopapọ̀ ìdánilọ́pọlọrú náà ní Nàìjíríà. Kí ó tó di àkókò ìmúnisìn yìí, ilẹ̀ àjogúnbá wa ni àwọn ènìyàn ti mọ̀ sí ilẹ̀ Yorùbá, agbègbè Yorùbá, orílẹ̀-èdè Yorùbá, agbègbè ìṣàkóso Yorùbá. Lónìí, gbogbo orúkọ wọ̀nyí ni ó ti wá bọ́ sí abẹ́ Democratic Republic of the Yorùbá (DRY), tí èyí sì jẹ́ orúkọ tí àgbáyé mọ̀ wá sí báyìí. Nítorí náà, àwa ni ọmọ ìbílẹ̀ Yorùbá IYP ti Democratic Republic of the Yorùbá (DRY). Nígbàkúgbà tí irúfẹ́ àṣeyọrí bíi ti ìgbàpadà ìdánimọ̀ àwa ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá, ìjẹ́ orílẹ̀-èdè wa àti ti ìṣàkóso ara ẹni wa bá ṣẹlẹ̀, ó máa ń ní ẹnìkan tí Ọlọ́run máa lò láti ṣe iṣẹ́ náà. Ní ti Democratic Republic of the Yorùbá àti àwa ọmọ ìbílẹ̀ Yorùbá, ọlọ́lá jùlọ Modúpẹ́ Onítìrí Abíọ́lá MOA ni Ọlọ́run lò. Bẹ́ẹ̀ náà ni a tún ní àlàkalẹ̀ àtọ̀runwá fún ọmọ ìbílẹ̀ Yorùbá, èyí tí Ọlọ́run gbé lé ọwọ́ MOA nìkan ṣoṣo, tí ó fi jẹ́ pé àwọn nìkan náà ni wọ́n jẹ́ olùtọ́jú rẹ̀ sọ́wọ́. Ìrìn àjò láti gba ìdánimọ̀ wa, ìjẹ́ orílẹ̀-èdè wa àti ìṣàkóso ara ẹni wa padà gẹ́gẹ́ bí ọmọ ìbílẹ̀ Yorùbá tí a wà ní orí ilẹ̀ àjogúnbá wa, ìrìn àjò náà dé góńgó gan ní ọjọ́ 8 oṣù Ẹrẹ́nà 2022, nígbà tí MOA bá ọmọ ìbílẹ̀ Yorùbá káàkiri àgbáyé sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára, tí wọ́n sì sọ pé pẹ̀lú agbára Ọlọ́run Olódùmarè, tí a bá lè rí 5 mílíọ̀nù ọmọ ìbílẹ̀ Yorùbá tí ọjọ́ orí wọn bẹ̀rẹ̀ láti ọdún 18 sókè, tí yóò buwọ́lùwé ní ìrẹ́pọ̀ pẹ̀lú pé kí Yorùbá ó jáde kúrò nínú ètò amúnisìn tí wọ́n ń pè ní Nàìjíríà, kí a dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ara ẹni tiwa. Wọ́n ní pẹ̀lú ògo Ọlọ́run, àwọn á rin ìrìn náà, Yorùbá sì bọ́ kúrò lóko ẹrú. Ní ọjọ́ 27 oṣù Èbìbí 2022, ìbuwọ́lùwé oní 5 mílíọ̀nù náà ti pé ó tún ti lé. Pẹ̀lú ìdùnnú ni àwa IYP ti DRY fi gbọ́ ìròyìn yìí, tí màmá wa MOA sì fi ìbuwọ́lùwé náà ránṣẹ́ sí àjọ àgbáyé kí gbogbo ayé lè mọ̀ pé Yorùbá ti pinnu láti jáde kúrò nínú ètò amúnisìn tó ń jẹ́ Nàìjíríà. Ṣé ìpinnu ni ìbuwọ́lùwé náà kúkú jẹ́? Ìmúṣẹ ìpinnu fúnra rẹ̀, èyí tí ó jẹ́ ìkéde òmìnira Yorùbá, èyí wáyé ní 20 oṣù Bélú 2022. Nípasẹ̀ ìgbésẹ̀ yìí, ó já sí pé ní àkọsílẹ̀ ní àgbáyé, Democratic Republic of the Yorùbá (DRY) di òmìnira jáde kúrò nínú ètò amúnisìn tí wọ́n ń pè ní Nàìjíríà ní 20 oṣù Bélú 2022. Láti ọjọ́ 18 oṣù Ọ̀pẹ 2022 bákan náà, títí lọ dé ọjọ́ 29 oṣù Ṣẹrẹ ní 2023. Ó ní àkókò tí a lò bí màmá wa MOA ṣe ń darí ìgbésẹ̀ náà pẹ̀lú àtìlẹ́yìn àti ìtọ́sọ́nà Olódùmarè, tí a fi ìwé ìgbà ohun ìní ẹni ránṣẹ́ sí gbogbo àwọn gómìnà 16 tí Nàìjíríà ti yàn tẹ́lẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá, èyí tí wọ́n pè ní ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Oǹdó,
ìpínlẹ̀ Èkìtì, ìpínlẹ̀ Kwara àti apá kan ìpínlẹ̀ Kogi. Pẹ̀lú gbogbo àwọn abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin wọn pátá ni a fi ìwé yìí ránṣẹ́ sí. Ìwé náà sì jẹ́ ìwé ìfitónilétí pé àwa ọmọ ìbílẹ̀ Yorùbá IYP gẹ́gẹ́ bí aṣojú orílẹ̀-èdè wa Democratic Republic of the Yorùbá, èyí tí ó sì ti di òmìnira, pé a ti wà ní àrọ́wọ́tó láti gba gbogbo nǹkan tí Ọlọ́run jogún fún wa, ilẹ̀ àjogúnbá wa, gbogbo agbègbè wa, àwọn ibodè wa pẹ̀lú gbogbo ohun tí ó sọ̀rọ̀ mọ́ wọn, gẹ́gẹ́ bí gbogbo ibùjókòó àti ibi iṣẹ́ àwọn agbófinró àti ti ọmọ ológun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, pẹ̀lú gbogbo bárẹ́kè, pápákọ̀ òfurufú, ibùdókọ̀ ojú omi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, láti gbà wọ́n kúrò lọ́wọ́ ìkáwọ́ àwọn tí ó ń ṣojú Nàìjíríà ní gbogbo orí ilẹ̀ àwa IYP ti DRY. Nígbà tí ó wá di ọjọ́ 12 oṣù Igbe, 2024, èyí tí ó jẹ́ ọdún káàbọ̀ lérèfé lẹ́yìn tí a ti ṣe ìkéde òmìnira Democratic Republic of the Yorùbá, àti ọdún kan ó lé ní oṣù mẹ́ta tí a ti fi ìwé ìfitónilétí fún àwọn gómìnà Nàìjíríà àti abẹnugan gbogbo ilé ìgbìmọ̀ aṣòfin tí ó wà káàkiri ilẹ̀ DRY. Òun ni ọlọ́lá jùlọ Modúpẹ́ Onítìrí Abíọ́lá ni wọ́n ṣe ìpolongo ìṣàkóso ara ẹni Democratic Republic of the Yorùbá ní ìlú Ìbàdàn, èyí tí ó jẹ́ olú ìlú Democratic Republic of the Yorùbá. Kété lẹ́yìn èyí ní ọjọ́ kan náà ni a ṣe ìbúra wọlé fún ọlọ́lá jùlọ Mobọ́lájí Ọláwálé Akínọlá Ọmọkọrẹ́ gẹ́gẹ́ bí olórí aṣojú ìṣàkóso adelé, èyí ni ààrẹ Democratic Republic of the Yorùbá, tí wọ́n sì fi orúkọ wọn ránṣẹ́ sí àjọ àgbáyé fún ìdánimọ̀. Lónìí, lọ́wọ́lọ́wọ́ báyìí àti títí ayé, Democratic Republic of the Yorùbá jẹ́ agbègbè aṣàkóso ara ẹni, orílẹ̀-èdè aṣàkóso ara ẹni tí àgbáyé sì mọ̀ wá bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn aṣojú alákòóso wa ti wà ní ìkàlẹ̀ tí wọ́n sì ń bá iṣẹ́ wọn lọ, ṣùgbọ́n tí ó jẹ́ pé àwọn agbésùmọ̀mí ètò òfegè àwọn amúnisìn tí wọ́n ń pè ní Nàìjíríà, tí wọn ò sì ní ẹ̀tọ́ lábẹ́ òfin, wọ́n ń jẹ gàba sórí ilẹ̀ wa Democratic Republic of the Yorùbá, ilẹ̀ àjogúnbá àwa ọmọ ìbílẹ̀ Yorùbá, ilẹ̀ aṣàkóso ara ẹni wa. Pàápàá wọ́n jẹ gàba sínú oríkò ilé-iṣẹ́ àkóso wa, Secretariat, káàkiri DRY, nípasẹ̀ èyí tí àwọn aṣojú àkóso adelé wa kò ṣe tí ì wọ inú Secretariat lọ. Ṣùgbọ́n pẹ̀lú oore-ọ̀fẹ́ Ọlọ́run Olódùmarè ní ọdún yìí 2025, àwọn aṣojú wa yóò wọ inú Secretariat, oríkò ilé-iṣẹ́ àkóso wa gbogbo. Gẹ́gẹ́ bí orúkọ tí à ń jẹ́, Democratic Republic of the Yorùbá, orílẹ̀-èdè tí kò ní ọba ni wá, èyí ni Republic. Nítorí náà kò sí ohun tó ń jẹ́ ọba tàbí ìjòyè tàbí ohunkóhun tí ó gbé ẹnìkan ga ju ẹlòmíràn lọ ní Democratic Republic of the Yorùbá. Lẹ́ẹ̀kan sí, kò sí ọba kankan ní orílẹ̀-èdè Democratic Republic of the Yorùbá. Bákan náà, orúkọ wa Democratic fi hàn gbangba pé orílẹ̀-èdè tí àṣẹ ìlú wà lọ́wọ́ ará ìlú ni. Àwa ọmọ ìbílẹ̀ Yorùbá IYP ti DRY, àwa ni a ní àṣẹ orílẹ̀-èdè wa lábẹ́ àkóso àlàkalẹ̀ àtọ̀runwá tí Olódùmarè fún wa. Ìránṣẹ́ wa sì ni ẹnikẹ́ni tí a bá yàn sí ipò tí ó jẹ́. Àwọn àǹfààní tí ó wà fún ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá pọ̀ ní yanturu. Lára wọn ni ìwọ̀nyí. Èkíní, ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ láti alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí dé ìgboyè kíní ní fásitì. Èkejì, ẹ̀yáwó tí kò ní èlé nínú fún IYP tó bá fẹ́ kàwé kọjá ìgboyè kíní. Ẹ̀kẹta, ètò ìwòsàn ọ̀fẹ́ fún gbogbo IYP. Ẹ̀kẹrin, ilẹ̀ ọ̀fẹ́ fún IYP ọmọ ìbílẹ̀ Yorùbá ní kété tí ọmọ náà bá ti pé ọmọ ọdún 21. Ìkarùn-ún, pópónà tó dára káàkiri DRY. Ìkẹfà,
omi tó mọ́ gaara fún mímu. Ìkeje, iná mọ̀nàmọ́ná déédéé. Ẹ̀kẹjọ, ẹ̀yáwó tí kò ní èlé fún IYP láti fi ṣòwò tàbí ohun mìíràn. Ẹ̀kẹsàn-án, àwọn òṣìṣẹ́ yóò máa gba owó iṣẹ́ wọn ní ọ̀sẹ̀ méjì méjì. Ẹ̀kẹwàá, owó orílẹ̀-èdè wa DRY máa níye lórí lọ́pọ̀lọpọ̀. Ìkọkànlá, ìdàgbàsókè àwọn ibùdó ìgbafẹ́ arìnrìn-àjò káàkiri àwọn ibi ìdánimọ̀ orí ilẹ̀ tí Ọlọ́run jogún fún wa tí kò sí ní ibòmíràn ní àgbáyé. Ìkejìlá, kò sí owó orí yíyọ nínú owó iṣẹ́ ọmọ ìbílẹ̀ Yorùbá tàbí nínú ohun ìní rẹ̀. Ìkẹtàlá, ìtọ́jú fún àwọn ibùsùn ibojì àwọn èèyàn wa tí ó ti kọjá lọ. Ìkẹrìnlá, àkànṣe ètò ìrọ̀rùn fún àwọn ọmọ ológun DRY. Ìkarùndínlógún, àkànṣe ètò ìrọ̀rùn fún àwọn òṣìṣẹ́ àkóso DRY nígbà tí wọ́n bá ti fẹ́ fẹ̀yìntì. Ìkẹrìndínlógún, ọjọ́ 4 péré ní ọ̀sẹ̀ ní iṣẹ́ àwọn òṣìṣẹ́ alákòóso ní DRY. Ìkẹtàdínlógún, kò gbọ́dọ̀ sí iṣẹ́kíṣẹ́ kankan ní ibikíbi ní DRY ní ọjọ́ àìkú lọ́sọ̀ọ̀sẹ̀ yàtọ̀ sí àwọn tí yóò ṣe iṣẹ́ kòṣeémánìí bíi ìwòsàn. Èyí jẹ́ láti pé kí IYP ó ní ìsinmi, ìlera pẹ̀lú àlàáfíà fún ẹ̀mí wa. Ìkejìdínlógún, ẹnikẹ́ni kò ní ṣe ọmọ ọ̀dọ̀ ní DRY. Ìkọkàndínlógún, iṣẹ́ yóò pọ̀ yanturu tí a ó sì máa gba owó iṣẹ́ tó jọjú. 20, ètò ìdójútòfò fún gbogbo òṣìṣẹ́ tí àwọn agbaṣẹ́ṣe bá kó lọ sí oko iṣẹ́ ṣíṣe. Agbaṣẹ́ṣe ọ̀hún gbọ́dọ̀ ṣe ètò náà fún wọn. Ìkọkànlélógún, kò sí àyè fún oúnjẹ ayédèrú tàbí irúgbìn ayédèrú GMO níbikíbi ní DRY. Oúnjẹ àti irúgbìn àdáyébá nìkan ni. Ìkejìlélógún, Yorùbá ni a ó máa sọ ní ibi gbogbo ní DRY, láàárín ìgboro ni, ní ilé-ìwé, ní ibi iṣẹ́, ilé-iṣẹ́ gbogbo, ìbáà ṣe ilé-iṣẹ́ ìṣàkóso DRY tàbí aládàáni. Èdè Yorùbá ni a ó sì máa fi ṣe gbogbo àkọsílẹ̀, àdéhùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìkẹtàlélógún, kò ní sí òtòṣì kankan ní ọmọ ìbílẹ̀ Yorùbá. Ìkẹrìnlélógún, ààbò tí ó péye yóò wà fún ẹ̀mí àti dúkìá káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin Democratic Republic of the Yorùbá. Ìkarùndínlọ́gbọ̀n, ọ̀nà ìbílẹ̀ wa ní ilẹ̀ Yorùbá ni a ó máa fi ṣe oúnjẹ fún oníbàárà ní gbogbo ilé olóúnjẹ tí wọ́n bá ti ń ta oúnjẹ ìbílẹ̀ Yorùbá. Ìkẹrìndínlọ́gbọ̀n, oúnjẹ lọ́pọ̀ yanturu ní ọjà tí kò sì wọ́n láti rà. Ìkẹtàdínlọ́gbọ̀n, ètò ìgbòkègbodò ọkọ̀ tí ó dára, yálà ọkọ̀ òfurufú, ọkọ̀ ilẹ̀ tàbí ti ojú omi. Ìkejìdínlọ́gbọ̀n, iṣẹ́ òde tí ó bùháyà káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin Democratic Republic of the Yorùbá. Ìkọkàndínlọ́gbọ̀n, ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní DRY yóò ní ìdàgbàsókè gẹ́gẹ́ bí gbogbo ìpínlẹ̀ tó kù náà ni. Kò ní sí èyíkéyìí tí yóò jẹ́ àyọsọnù. Ìkọ̀ọ̀kan wọn máa dàbí olú ìlú náà ni. Ẹ jẹ́ kí a ṣe àkíyèsí yìí pé ìrìn àjò wa títí tí ó fi dé ìgbàpadà ìdánimọ̀ wa, orílẹ̀-èdè wa àti agbára ìṣàkóso ara ẹni wa yìí gẹ́gẹ́ bí ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá jẹ́ ohun tí a ṣe pátápátá ní ìbámu pẹ̀lú àlàkalẹ̀ rẹ̀ ní àgbáyé àti pẹ̀lú bí Olódùmarè ṣe darí wa nípasẹ̀ màmá wa Moa, àti pàápàá ní pàtàkì ó dúró lé orí àwọn ẹ̀tọ́ wọ̀nyí. Èkíní, ẹ̀tọ́ láti dá dúró. Èkejì, ẹ̀tọ́ àwọn ọmọ ìbílẹ̀. Ẹ̀kẹta, ẹ̀tọ́ àwọn ìran tí kò ní àbùlà. Ẹ̀kẹrin, ẹ̀tọ́ àwọn ìran tí ẹ̀jẹ̀ kan náà pa wọ́n pọ̀. Ìkarùn-ún, ẹ̀tọ́ ọmọ ènìyàn.
ìkẹfà, ẹ̀tọ́ ọmọ ìbílẹ̀ láti dáàbò bo ara wọn. ìkeje, ẹ̀tọ́ láti wà ní òmìnira láìsí lábẹ́ ẹnikẹ́ni. bákan náà, ẹ jẹ́ kí a fiyèsí pé láti ìpele dé ìpele ní gbogbo ohun tí a ṣe, yálà ní ìkéde òmìnira wa ni tàbí ní ìpolongo ìṣàkóso ara ẹni wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo àkọsílẹ̀ ohun wọ̀nyí ni a fi ránṣẹ́ sí àjọ àgbáyé àti sí gbogbo ìgbìmọ̀ jàǹkànjàǹkàn mìíràn gbogbo ní àgbáyé. bẹ́ẹ̀ náà ni a fi àwọn ìwé àkọsílẹ̀ wọ̀nyí náà ránṣẹ́ sí àwọn orílẹ̀-èdè káàkiri àgbáyé, tí ó fi jẹ́ pé ó lé ní 100 orílẹ̀-èdè káàkiri àgbáyé tí wọ́n ní gbogbo àkọsílẹ̀ tí ó sọ̀rọ̀ nípa òmìnira Democratic Republic of the Yorùbá. ẹ jọ̀wọ́ ẹ tún ṣe àkíyèsí yìí pé nínú gbogbo ìrìn àjò tí ó ti wá di orílẹ̀-èdè yìí, àlàáfíà pátápátá ni a fi ṣe gbogbo rẹ̀, àti gbogbo ohun tí a tún ti ń ṣe gangan gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tí a ti wá jẹ́ nísìnyí. gbogbo èyí rí bẹ́ẹ̀ nípasẹ̀ ìtọ́sọ́nà àtọ̀runwá tí ọlọ́lá jùlọ Modúpẹ́ Onítìrí Abíọ́lá ń rí gbà, tí wọ́n sì fi ń tọ́ wa sọ́nà. a ò ní jagun, ṣùgbọ́n a máa dáàbò bo ìṣàkóso ara ẹni wa. ẹ jẹ́ kí a fiyèsí kí ó yé wa yékéyéké pé jíjẹ gàba tí ètò òfegè àwọn amúnisìn tí wọ́n ń pè ní Nàìjíríà, tí wọ́n ń jẹ gàba sórí ilẹ̀ agbègbè aṣàkóso ara ẹni wa Democratic Republic of the Yorùbá yìí, ó jẹ́ ọ̀ràn dídá sọ́rùn àwọn alákòóso òfegè Nàìjíríà. orí àìbófinmu, èyí ni ìmúnisìn àti ìfipákó oríṣiríṣi ẹ̀yà papọ̀, orí ètò àìbófinmu yìí ni wọ́n gbé Nàìjíríà lé. àwọn ohun méjèèjì yìí, ìmúnisìn àti ìfipákó oríṣiríṣi ẹ̀yà papọ̀, sì jẹ́ ọ̀ràn dídá lòdì sí ìjẹ́ èèyàn ẹ̀dá. nítorí náà, Nàìjíríà kò lè mú ìbófinmu kankan jáde láti inú àìbófinmu. bẹ́ẹ̀ ni Nàìjíríà kò lè gbé àìbófinmu ìgbékalẹ̀ òun fúnra rẹ̀ yìí, kò lè gbé borí ìṣàkóso ara ẹni àwa ọmọ ìbílẹ̀ Yorùbá, àwa tí a ti jẹ́ ìran aṣàkóso ara ẹni láti àtètèkọ́ṣe wá. bẹ́ẹ̀ náà ni Nàìjíríà kò lè gbé ìgbékalẹ̀ ohun tìkára rẹ̀ tí ó sì jẹ́ ìgbékalẹ̀ tí kò bá òfin mu, kò lè gbé ìgbékalẹ̀ àìbófinmu yìí kó borí agbára àti àṣẹ ìṣàkóso ara ẹni Democratic Republic of the Yorùbá. fún ìfitónilétí síwájú sí i, ẹ jọ̀wọ́ ẹ kàn sí ẹ̀rọ ayélujára ní www.democraticrepublicoftheyoruba.com.